Hey, orúgbó bọ̀ à ń jẹ̀kùrú kó tán àwọn kan á ti máa gbọ́wọ́ rẹ̀ sínú àwo àwọn ìjà gbéra wa ọjọ́ wo gan la fẹ́ jogun omi lágbo òṣèré tíátà wádìí gbìyànjú ọ̀tẹ̀ bá ti ń pàkan náà nìkan ti ń rú ǹjẹ́ gbogbo alágbọ́n tó ń ṣẹlẹ̀ báyìí láàrin Ibrahim Yekini ti gbámọ̀ sí Itẹlẹ Kọ́lé Oṣó àti Austine Emmanuel tí Austine Emmanuel ń sọ wípé ọ̀gá pátápátá lòun jẹ́ sí Itẹlẹ ń pé kódà ọ̀dọ̀ òun gan lọ́pọ̀lọpọ̀ èèyàn ti rí Itẹlẹ tó fi ń pè tíṣẹ́ títẹ̀lẹ̀ fi dáa tó dà lónìí ṣé gbogbo alágbọ́ ìfọ̀rọ̀wérọ̀ òun níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá Austine Emmanuel lẹ́nu wò àti àwọn míì nǹkan míì tó tún ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àmọ́ fáfàní àwọn àti ìfídíò náà wò ó yá ẹ̀já wù díẹ̀ nínú rẹ̀ torí pé orúgbó bọ̀ o. ọ̀dọ̀ mi ni àwọn èèyàn pọ̀ tó mọ Ibrahim lọ́dọ̀ mi Ibrahim Itẹlẹ àwọn èèyàn pọ̀ tó mọ̀ lọ́dọ̀ mi àbá ọ̀dọ̀ mi ni Paso ti mọ̀ ọ̀dọ̀ mi ni Tóyìn Àyìnmákù ti mọ̀ ọ̀dọ̀ mi ni Fẹ́mi Adébáyọ̀ ti mọ̀ ọ̀dọ̀ mi ni so many people ti mọ̀ so tó bá náà ń ṣe fíìmù nígbà kan ń ṣe èèyàn máa ń ṣe fíìmù abẹ́lé èèyàn ń ṣe fíìmù dẹ́gbẹ́ èèyàn sì ń ṣe pé wọ́n ti mọ̀ wọ́n ibo lọ́ ti mọ̀ ẹ́ gangan àwọn fáǹsì tó pọ̀ ní fáǹsì lọ́jọ́ tèmi wọ́n sọ fún Ibrahim Yekini pé àwa amọ̀ ẹ́ tú Austine Emmanuel mi àwọn fáǹsì tó pọ̀ wọ́n máa sọ fún bẹ́ẹ̀ pé mo mọ Ibrahim Yekini Itẹlẹ tú Austine Emmanuel wọ́n máa sọ fún bẹ́ẹ̀ àwọn fáǹsì máa sọ fún àwọn fáǹsì tó bá jẹ́ film lovers tó wo film láti ilẹ̀ tó kì í ṣe àwọn tí wọ́n ń wo social media tó jẹ́ pé fíìmù náà ń wò láti ilẹ̀ wọ́n sọ fún mi pé àwọn mọ Ibrahim Yekini Itẹlẹ tú Austine Emmanuel so legacy yìí ò lè parẹ́ tó bá ní òun fẹ́ parẹ́ kò ní ṣe parẹ́ nǹkan tó ti wà nílẹ̀ ni ṣé wọ́n mọ èmi tú òun wọ́n mọ òun tú èmi so tó bá wá ń trend lẹ́nìí kó ṣọ́ra trend through Don Richard ló ṣe dọ́dọ̀ mi through Don Richard ni mo ṣe mọ̀ báwo ni wá ó ní mo mọ̀ ó wá ní ó sọ pé mi mọ̀ òun through ìyá ìyàwó mi wá introduce òun sí mi as a writer òun mo ní ṣe ó mú kólóòsì ìgbà tó ń sọ ni no na how does that even make sense to him mo mọ̀ through ìyá ìyàwó ẹ̀ ló wá introduce mi sí òun Ibrahim ó jẹ́ ṣọ́ra trend Don ló máa ń mú káàkiri so Don tó mú káàkiri yẹn gan náà lọ́jọ́ tèmi kí ló sọ nípa Don ó ní alábàárín òun ni Don Richard ó sọ so kí ni tèmi wá fẹ́ fi jẹ́ Newton ẹni tó ń mú ẹ káàkiri fáwọn èèyàn pé bá mi lọ sí fíìmù ó pè lálábàárín yẹn ó ní alábàárín mi lásán ni how does that even make sense to you so gbogbo nǹkan tí yóò máa ń ṣe láyé má ti torí pé àmú trend lọ́wọ́ kó wá believe pé àwọn kan tí o ti rí pé àwọ̀ jẹ́ nǹkan kan mọ́ àwa náà wà tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ rí. ṣùgbọ́n lẹ́nu bíi oṣù kan àbí oṣù méjì sẹ́yìn a rí ẹni tó yẹ pé tẹ́tí sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn tí gbogbo èèyàn mọ̀ sí Itẹlẹ the Icon wọ́n ṣe interview nínú interview tí wọ́n ṣe yìí wọ́n fi ń yé àwọn ènìyàn pé gbogbo àwọn nǹkan tí ẹ sọ nígbà yẹn ni pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú comment section tí mo ti bá interview yẹn pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sọ pé tẹ́ bá sọ pé kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ nígbà tí arákùnrin yìí yóò sí lára hàn kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ǹjẹ́ mi mọ̀ bóyá ẹ bá interview yẹn pàdé ṣé ẹ rí wò kí lẹ fẹ́ sọ sínú nǹkan tí wọ́n sọ. lórí ọ̀rọ̀ ẹ̀ ṣé wọn pé ilé ayé tí yẹn wà yìí o lè bá àyàn ṣe kó má bàa ṣe kó dẹ̀ má mọ̀ ó ti yẹ bí ilé ayé ṣe rí ni ó nọ́mà mo rí pé ó sọ̀tàn kékeré kan ìtàn yẹn mo wá rẹ́rìn mo wá kọ́ pé storyteller kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé. Actually mo wo fídíò tí Austine ṣe. bẹ́ẹ̀ni sá. They are both my boys. Do you understand? Yes, sir. Itele is not a biological student of Don Richard. Okay. Kò gba form lọ́wọ́ mi. Okay. Do you understand? Yes, sir. Ẹni tó gba form lọ́wọ́ ni mò ń pè ní Daddy J tó jẹ́ student union president yẹn.
bọ́yìn tó náà bá ti kọ́ mọ́ ẹ kó máa mú ẹ gòkè bẹ́ẹ̀ni kò sí ní tó fẹ́ ṣe sí bẹ́ẹ̀ni ọlọ́run kàn kọ́ pé kí n mú kí ó tẹ ara mi dìde do you understand Yes, sir. ó dẹ̀ wà humble all through do you get it Yes, sir. Austine náà gba ọ̀dọ̀ mi kọjá do you understand the career of Austine most of the starting job bíi méjì mẹ́ta mẹ́rin márùn tó ń produce èmi tí mo ń direct ẹ̀ rí but Austine kọjá nǹkan tó yẹ pé ó brilliant do you understand Yes, sir. kò kí n surrender I'm telling you the truth doesn't give up. yeah he doesn't give up pé o ò lè ṣe nǹkan kan do you understand Yes, sir. he started when after àti mo ti bá wọn ya méjì mẹ́ta mẹ́rin òun náà sáré ṣe bẹ̀rẹ̀ sí mú person pick òun ló débi tó délé nìyí and I'm very grateful ṣáwa London sí is doing good there so even gan ìdùnnú ló jẹ́ tí wọ́n ṣe wà yẹn bàbá wọn ni mo jẹ́ mo dẹ̀ rí wọn tó ń gbọ́n méjì ògo ni fọ́lọ́run but let me tell you something tó bá jẹ́wọ́ tó jẹ́ pọ̀ ló ń sin àkùkọ ó kákùkọ jọ kò sí káwọn àkùkọ má máa bára wọn jà láàrin ara wọn. bẹ́ẹ̀ni. You understand? Yes, sir. But one thing is this there is a level kan tá máa ń wò tí wọn bá táwọn àkùkọ yóò bá fọ̀rọ̀ lọ ẹni tó ń sìn wọn a máa wò wọn ni o bẹ́ẹ̀ni. a máa wò wọn ni o. Austine is a family man. bẹ́ẹ̀ni. Ibrahim Ekini is a family man. bẹ́ẹ̀ni. Do you understand? And they are both doing well. Yes, sir. Ohun tó wá fa ìjà láàrin wọn yẹn lèmi ò mọ̀. You understand? Yes, sir. They've been together for a very long time before everybody part way. Yes, sir. I wouldn't know. You understand? Yes, sir. Even when Austine was talking, I was surprised. But ọ̀rọ̀ tó Austine náà wá ń sọ náà kò lè fásì lórí òun nìkan. Ó kàn fìfẹ́ hàn fún ni pé kò pè mí, you know. Èmi wá mọ side ti Itẹlẹ. Though it escaped my mind last time tí mo rí Itẹlẹ because I was on his job. Tó ń direct chef kan náà ọmọ ẹ̀kẹ́ mi tí mo wà ń bẹ̀. Ó ti escape mind mi. Mi bá ti béèrè pé kí ló ṣẹlẹ̀. Do you understand? Yes, sir. Because you asked me that, ó yẹ kí n find out. Find out. Mi bá ti béèrè pé kí ló ṣẹlẹ̀. To God, ó escape mind mi ni. Wow. Torí màá béèrè. Bẹ́ẹ̀ni. Of course now. Yeah. You get pé kí ló ṣàárín ọmọ méjì. But mi mọ nǹkan tó ń fa aáwọ̀ láàrin wọn. Àwọn náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Right. Do you get it? So that is just it. Thank you. And all of them have been very, very good to me. All of them. Wow. So mi ò jókòó sí apá kan. bí ohun ti kú ni olómi lè máa mọ̀ ọ̀ntí aṣọ ọ̀bọ̀ yìí sì wà láyé ni so ó lè rò pé mo ti kú. ọdún nọ́mà kò jẹ́ mí fíìmù kò ṣe rọrọ kókò mi sí fíìmù kò jẹ́ mí fíìmù ṣó ti pè mí mo ti wà gan. so tó bá pè yẹn ní lọ. wàá jẹ́ mi ní lọ. mi ní lọ àwọn tó yẹ pé wọ́n pọ̀ tó máa pè mí tí mi ò ní lọ wà. tẹ́pọ̀ wò pé ó yẹ kí bọ̀bọ̀ ìkẹ́ ó máa ṣubú sẹ́ ó máa jábọ́ sẹ́. gbogbo fíìmù tó ń yà ẹnu ayé ṣá ajé mo ti yarú ẹ̀ rí. nǹkan ṣe mí débi pé ó yẹ kọ́ta mi ti kú dànù bóyá Ìtẹ̀lẹ̀ rò bóyá mo ti kú ni because mi ò gbàyàwó ẹ mi ò pa ẹ́ lọ́mọ mi ò ṣe nǹkan kan fún ẹ and you are not seeing me and you don't even care. so kí ló expect kí n sọ. ó rò pé mo ti kú ni that means pé kí n máa ní lọ́kàn pé ok mi àti ẹ níjà ṣé ó normal tèmi àti ọ̀rẹ́ mi bá níjà àti ní issue tó bá parí ẹ̀ it's normal thing ṣé mi ò kàn yẹn kún. so wọ́n dàgbé kí ló gbénu ẹ̀ mo ti kú nìyẹn lójú ẹ̀ ṣé bọ̀ tí bá kó o máa post mi now ṣé kò ní post mi ni ó máa post mi bọ̀ tí bá ń ṣe birthday kò ń post mi and I posted him once bó dẹ̀ kí ó post ẹ̀ náà kò dé acknowledge mo dẹ̀ kí kí ló ń gbénu ẹ̀ ṣé fíìmù tá à ń ṣe yìí náà ṣé ó yájú fíìmù tá à ń yá yìí nà ṣé ó yájú fíìmù yìí lọ ni ṣé fíìmù ṣé àlọ́yà Chinese fíìmù ni no àlọ́yà Indian fíìmù ṣé bí yóò bá fíìmù yìí náà ni fíìmù tá ti yà tá dẹ̀ sì ń yà tí mi mọ̀ nǹkan tí mo fẹ́ yà láàárọ̀ la tí mo dẹ̀ sì máa yà nǹkan tẹ́yìn go expect láàárọ̀ la kò sí ìtò jẹmí fíìmù nu wọn Fẹ́mi ò jẹmí fíìmù Fẹ́tẹ̀ ò jẹmí kò sẹ́ni kankan tó jẹmí ní fíìmù torí pé mo mọ̀ pé bí industry ṣe rí nìyẹn they use you and dump you tó bá ti produce mọ́ tó ṣe kí wọ́n máa rí ẹbí ẹni pé kó ń bẹ̀ ẹni tó ń produce lọ́wọ́ lọ́rẹ́ wọn òun lè yan wọn so tó bá ti dọjọ́ kan náà ìwọ náà tó bá ti produce mọ́ ò kì í ṣọ̀rẹ́ wọn mọ́ ọjọ́ yẹn ló máa tó mọ̀ pé ò kì í ṣọ̀rẹ́ wọn.